ilé alájà mẹ́ta tún dà wó lẹ́kọ̀ọ́, èèyàn kan kú lẹ́yìn ilé alájà méjì tó wó lọ́jọ́ ajé ọ̀sẹ̀ yìí ní Yaba ìpínlẹ̀ Èkó. Ilé alájà mẹ́ta míì tún ti wó lulẹ̀ ní Àpápá Ajégúnlẹ̀. Gẹ́gẹ́ bí àjọ Làsẹ́mà tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì nípínlẹ̀ Èkó ṣe ṣàlàyé, òní 30 oṣù kẹwàá ọdún 2025 ní ìjàmbá náà wáyé ojúlé 28 òpópónà Baálẹ̀ Aláyàbíàgbà ní ilé tówó náà wà bí wọ́n ṣe sọ. Ọ̀gá àgbà àjọ Làsẹ́mà Olúfẹ́mi Dámilọ́lá Ọ̀kẹ́ Ọ̀sanyìntólú ṣàlàyé pé ẹnìkan ti pàdánù ẹ̀mí rẹ̀ nínú ìjàmbá náà, àwọn èèyàn kan sì wà lábẹ́ ilé tó wó náà. Ó ní ọkùnrin 7 ni àwọn ti rí gbé jáde níbẹ̀ láàyè. Ohun tí àjọ Làsẹ́mà fi léde ni pé àwọn ará àdúgbò sọ pé àwọn kan ni wọ́n wó ilé náà lọ́wọ́ ara wọn pẹ̀lú ìlànà tí kì í ṣe lílo ẹ̀rọ ìgbàlódé. Níbi tí wọ́n ti wó lulẹ̀ ní ilé ọ̀hún ti yẹ̀gẹ̀rẹ̀ tó sì dà wó tó fa ìjàmbá tó mú ẹ̀mí èèyàn kan lọ. Ẹsẹ̀kẹsẹ̀ tí àwọn àjọ aláàbò náà débẹ̀ ni wọ́n ti kó àwọn tó farapa lọ sí ilé ìwòsàn ìjọba tó wà ní Ajérọ̀mí. Wọ́n sáré fi ìtọ́jú pàjáwìrì fún àwọn kan pẹ̀lú. Gẹ́gẹ́ bí Ọ̀sanyìntólú ṣe wí, wọ́n sì ń dóòlà àwọn èèyàn míì lọ́wọ́ ní ibùdó ìjàmbá náà. Bẹ́ẹ̀ ni iṣẹ́ sì ń lọ láti gbé àwọn tó bá sì wà lábẹ́ ilé náà jáde. Àwọn ikọ̀ aláàbò míì tí wọ́n dìde sí ìṣẹ̀lẹ̀ náà ni iléeṣẹ́ panápaná ìpínlẹ̀ Èkó, LNSC, Lazambos, LASCA, NEMA àti àwọn ọlọ́pàá. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí, ẹ bá wa pín in ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimot ló ti ń jábọ̀ ìròyìn. Ètò tó ń lani lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.